ọmọ aláàfin Ọ̀yọ́ àná ìyún kábíyèsí ikú bàbá yèyé ọba Lámìdí Ọláyíwọlá Adéyẹmí ìyún Adéyẹmí kẹta tó jẹ́ olóṣèlú tó sì ń ṣojú agbègbè Ọ̀yọ́ nílẹ̀ẹ́gbìmọ̀ asòfin kékeré l'Àbújá ìyún Federal House of Representatives Honourable Abdulhakeem Adéyẹmí ẹni tí ó gbayì mọ̀ sí Scheme ó mà ti tú àṣírí ẹni tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ò jẹ́ kó di ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá lọ́dún 2023 tí ó sì tún ti jẹ́ kó di mímọ̀ wípé àṣírí kan wà lẹ́yìn ìdí tí Tinubu tó fi ṣàtìlẹ́yìn fún ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá lásìkò yìí ìyún ààrẹ Godswill Akpabio láti di ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin l'Àbújá ní oṣù kẹfà ọdún 2023. ẹ rántí pé ní ọdún 2023 ìyún ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún the 29th of May 2023 ìní ààrẹ Bọ́lá Ahmed Tinubu fúnra ẹ̀ ló dé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n nígbà tí ó fi dóṣù kẹfà ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣe ìyànsípò ẹni tí ó di ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá. nígbà náà sì ni sẹ́nẹ́tọ̀ Abdulazeez Yari tó ń ṣojú agbègbè Zamfara West nílé-ìgbìmọ̀ asòfin àgbà ló máa fìfẹ́ hàn. bẹ́ẹ̀ ni sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio náà òun náà fìfẹ́ hàn láti ṣorí di ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá tó sì jẹ́ pé níṣe lọ̀rọ̀ ń gbóná janjan ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹyìn Akpabio ni ó padà jáwé olúborí tó sì wà nípò náà dàsìkò tí à ń ṣe àkójọpọ̀ ìròyìn yìí. ṣá o níṣe ni Scheme tó jẹ́ ọmọ aláàfin Ọ̀yọ́ ló máa tú àṣírí ìdí tí Tinubu tí ò fi jẹ́ kí Yari kó di ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà tó jẹ́ pé Akpabio ni ó jẹ́ kó di ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà. nínú ọ̀rọ̀ tí Scheme tó sọ ni ló ti ń sọ̀rọ̀ lórí bí aláàfin Ọ̀yọ́ àsìkò yìí ọba Abdulhakeem Abímbọ́lá Ọ̀wádìí àkọ́kọ́ bó ṣe fi oyè ọba lọ́yìn ilẹ̀ Yorùbá dá Abdulazeez Yari lọ́lá lọ́jọ́ àìkú tí ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nú ẹ̀ yìí. Scheme ní ọmọlúàbí pọ́nbélé ní Abdulazeez Yari ó ní gbogbo nǹkan ni ló ti ṣe láti di ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá lọ́dún 2023 ṣùgbọ́n ó ní Tinubu ló gbégi dínà ẹ̀ tó jẹ́ kí Akpabio kó di ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá. ǹjẹ́ kí wàá láṣìírí ìdí tí Tinubu tó fi gbégi dínà Abdulazeez Yari tó sì fi ṣàtìlẹ́yìn fún Akpabio láti di ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin? ó ní ìdí ni pé nígbà tí Tinubu tó ti jẹ́ mùsùlùmí tí igbákejì ẹ̀ tó tún jẹ́ mùsùlùmí ó ní ẹni tó jẹ́ bí igbá kẹta náà ní ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá. ó ní ilé ìní Tinubu fi wò pé kò ní dára inú àwọn kìrìsìtẹ́nì ò ní dùn báwọn bá tó lọ wá mùsùlùmí láti fi ṣe ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá pàápàá nígbà tó jẹ́ pé ẹni tó dàbí igbá kẹrin ìyún abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin kékeré òun náà jẹ́ mùsùlùmí. ó ní ìdí èyí ni Tinubu fi wò pé Yari tí ipò náà tó dájú fún tí ó fi wò pé kò gbọdọ̀ di ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà nítorí pé ó jẹ́ mùsùlùmí tó sì ní ìdí èyí ni Tinubu ò fi jẹ́ kí Yari kó di ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà tó jẹ́ pé Akpabio tó jẹ́ kìrìsìtẹ́nì ni ló ṣàtìlẹ́yìn fún láti dé ipò náà.